DNA test tún ti dá nǹkan míì lẹ̀ o lórí kọ́kọ́rọ́ alátẹ ọ̀rọ̀ DNA test yìí ṣá ẹ̀yin èèyàn rìsọ́ọ̀tì DNA test àǹtí Kọ́hìndé pẹ̀lú àáfàá Àríkẹ́úṣọlá àwọn tìlú Ṣakí rìsọ́ọ̀tì DNA test wọn ti jáde báyìí o ṣùgbọ́n ẹ̀yin èèyàn ibi tá a fojú sí ọ̀nà ò mà gbàbẹ̀ lọ bó wá ní ọ̀rọ̀ DNA test gan ṣe lọ lórí ètò kọ́kọ́rọ́ alátẹ lọ́jọ́ Jímọ̀ òpin ọ̀sẹ̀ tá a lò tán yìí ẹ̀yin èèyàn Dr. Oríyọmí Hamzat ẹ máa kú iṣẹ́ tá ló lọ́mọ gangan nínú àáfàá Láìdé àti àáfàá Àríkẹ́úṣọlá àbẹ́lòmíì gan ló lọ́mọ tá a fojú sí lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ kẹnu nínú fọ́nrán yìí ẹ bá ń pe gbogbo àwọn obìnrin ẹ jẹ́ bọ́ọ̀tà kan wá kọ́gbọ́n lórí kọ́kọ́rọ́ alátẹ o ṣùgbọ́n kí n tó wá bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ìkànnì Digi Naija Television lẹ́bàá